KAFTAN TV Yoruba ṣàfojúsùn ayé tó rẹwà. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀, ètò tí ìjọ Kristi l'Ondo àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi lẹ́ẹ̀kan sí kò yí padà, Fasonu Victor, Ajihinrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ètò ìdánilẹ́kọ̀ọ́ tí a ní fún wa lónìí, ẹ jẹ́ kí a tẹríba láti gbàdúrà sí Ọlọ́run ẹlẹ́dàá wa. Bàbá wa tí ń bẹ lọ́run, Olódùmarè ọba ayérayé, bàbá wa nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Aláàánú àtolóore ọ̀fẹ́ jùlọ, ẹ̀yin ni Ọlọ́run lórí ohun gbogbo, ẹ̀yin lẹ lágbára lórí ohun gbogbo, tẹ́ ẹ mọ ohun gbogbo, tẹ́ ẹ sì lè ṣe ohun gbogbo. Bí a ti ń kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ yín ní wákàtí, ẹ bá wa sọ̀rọ̀, ẹ kọ́ wa, bẹ́ẹ̀ ni kẹ́ ẹ láyé wa ohun tí ń ṣe ìfẹ́ yín. Ògo ni forúkọ yín títí láéláé, ní orúkọ Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa, àmín. Lẹ́ẹ̀kan sí a kí wa káàbọ̀ sí ètò yín Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹlẹ́dàá wa fún oore ọ̀fẹ́ aláìlẹ́gbẹ́ àti ìbùkún rẹ̀ aláìlópin èyí tí a rí gbà lónìí àti lọ́jọ́ gbogbo. A dúpẹ́ fún àwọn ènìyàn wa tí wọ́n wò wá nílé bí a ti ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀. A dúpẹ́ fún àlàáfíà Ọlọ́run àti wàláàyè Ọlọ́run tí ń bẹ lọ́dọ̀ yín, tí sì ń bẹ lọ́dọ̀ àwa náà. A dúpẹ́ torí pé Ọlọ́run wa ṣeun, ó dára sí wa, àánú rẹ̀ sì dúró títí láéláé. Ògo ni fún orúkọ Olúwa. Lónìí à ń tẹ̀síwájú nínú àwọn ẹ̀kọ́ tí à ń kọ́. Kókó àwọn ẹ̀kọ́ náà ni àwọn iṣẹ́ ti ara. A sì ń gbé wọn yẹ̀wò lẹ́yọ kọ̀ọ̀kan. Àwọn iṣẹ́ ti ara tá a rí nínú ìwé Gàlátíà nígbà tá a kíyèsí ẹsẹ̀ 19 sí ẹsẹ̀ 21. Gbogbo iṣẹ́ tara là ń gbé yẹ̀wò ní ẹyọ kọ̀ọ̀kan. Lónìí kókó ẹ̀kọ́ ipa tí a ó bù lẹ́ni, kókó ẹ̀kọ́ náà ni àwọn iṣẹ́ ti ara apá ìkẹrin. Ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ, a wo ẹ̀kọ́ nípa àwọn iṣẹ́ ti ara tí a pín sí ìpele ẹ̀ṣẹ̀ sí aládùúgbò ẹni, sin against a neighbor. À ń wò pé àwọn ẹ̀ṣẹ̀ náà níbi a pín sí ọ̀nà 9. Ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ, a ti gbé bí 3 tàbí 4 yẹ̀wò nínú àwọn ẹ̀ṣẹ̀ náà. Nínú rẹ̀ a ti wo ẹ̀kọ́ tàbí ọ̀rọ̀ tó ní nǹkan ṣe pẹ̀lú ìkórìíra. A ti wo ọ̀rọ̀ tó ní nǹkan ṣe pẹ̀lú ìjà. A ti wo ìlara. Bẹ́ẹ̀ ni a ti sọ̀rọ̀ díẹ̀ nípa ìbínú. A ó wo asọ̀, ìṣọ̀tẹ̀ àti àdámọ̀. A ó gbé àtúpalẹ̀ wọn kalẹ̀ fún wa lónìí. A ó wo asọ̀, ìṣọ̀tẹ̀ àti àdámọ̀. Ṣùgbọ́n kí a tó wò ó, torí à ń sọ̀rọ̀ nípa àwọn iṣẹ́ ti ara, à ń wo apá kẹrin. Nítorí gbogbo àwọn iṣẹ́ ti ara là ń gbé yẹ̀wò ní ẹyọ kọ̀ọ̀kan. A sì ń pín wọn gẹ́gẹ́ bí a ti pín wọn nínú ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Ìpín àkọ́kọ́ tá a pín wọn ni ó ní ẹ̀ṣẹ̀ sí ara ẹni, sin against the body ara wa. A ti wo panṣágà, a ti wo àgbèrè, a ti wo ìwà èérí, a sì ti wo wọ̀bìà. Àwọn ẹ̀ṣẹ̀ yìí bí a ti pín wọn, ó jẹ́ ẹ̀ṣẹ̀ sí ara ẹni. Ipa ìkejì ó ní ẹ̀ṣẹ̀ sí Ọlọ́run alààyè,
kókó iṣẹ́ tara méjìlá pín sí ìpele yìí. Ó ní ìbọ̀rìṣà àti oṣó. Àwọn ẹ̀ṣẹ̀ yìí ní ẹ̀ṣẹ̀ tí à ń dá sí Ọlọ́run alààyè, a sì pè é ní iṣẹ́ ti ara. A ti gbé wọ̀ yẹ̀wò ní ọ̀sẹ̀ tó kọjá lọ. A wá ń wo ẹ̀ṣẹ̀ sí ọmọlàkejì ẹni. A bẹ̀rẹ̀ láti ìríra, ìjà, ìlara, ìbínú láti dánu dúró ní ọ̀sẹ̀ tó kọjá lọ. A wá fẹ́ wo asọ̀, ìṣọ̀tẹ̀ àti àdámọ̀. Ó sì pín sí ìpele ẹ̀ṣẹ̀ sí aládùúgbò ẹni, sin against a neighbor, bí a ti pín wọn nìyí. Ẹ ká wá tẹ̀síwájú, ṣùgbọ́n kí a tó tẹ̀síwájú, mo fẹ́ ká kíyèsí ìwé Gàlátíà orí 5 nígbà tá a wo ẹsẹ̀ 16. Kí ni ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa? Ohun tó wí nìyí. Ó ní ẹsẹ̀ 16. Ó ní ṣùgbọ́n bí ẹ̀yin bá ń bu ara yín sán, tí ẹ̀yin sì ń jẹ ara yín run, ẹ kíyè sí ara kí ẹ̀yin má bàa pa ara yín run. Ẹ wò láti ẹsẹ̀ 16. Ǹjẹ́ mo ní ẹ máa rìn nípa ti ẹ̀mí, ẹ̀yin kì yóò mú ìfẹ́kúfẹ̀ẹ́ ara ṣẹ. Nígbà tá a wo 17, nítorí tí ara ṣe ìfẹ́kúfẹ̀ẹ́ lòdì sí ẹ̀mí àti ẹ̀mí lòdì sí ara, àwọn wọ̀nyí sì lòdì sí ara wọn, kí a má bàa lè ṣeun tí ẹ̀yin ń fẹ́. Ṣùgbọ́n bí ẹ̀yin bá ti ọwọ́ ẹ̀mí mọ́, bí a bá ti ọwọ́ ẹ̀mí mọ́ ṣe amọ̀nà yín, ẹ̀yin kò sí lábẹ́ òfin. Ohun tá a kọ́kọ́ sọ ṣáájú nìyí ká tó máa gbé àwọn ẹ̀ṣẹ̀ ti ara yẹ̀wò ní ẹyọ kọ̀ọ̀kan. Bí a bá rìn nípa ti ẹ̀mí, a ò ní fi ààyè sílẹ̀ fún ìfẹ́kúfẹ̀ẹ́ ti ara. So ìfẹ́kúfẹ̀ẹ́ tara òun náà là ń gbé yẹ̀wò ní ẹyọ kọ̀ọ̀kan. So a dẹ̀ sọ ní ọ̀sẹ̀ tó kọjá lọ nígbà tá a wo ìbínú, a sọ fún wa pé Ọlọ́run kì wá nílọ̀ nípa ohun tí a ń pè ní ìbínú. Ọlọ́run sọ̀rọ̀ pé kí a yára láti gbọ́rọ̀, kí a lọ́ra láti fèsì, kí a lọ́ra láti bínú, nítorí ìbínú ènìyàn kò mú òdodo Ọlọ́run ṣẹ. Ìwé Jákọ́bù orí 1 ẹsẹ̀ 19-20 ló kọ́ wa bẹ́ẹ̀. Kí a yára láti gbọ́rọ̀, ìyẹn túmọ̀ sí pé a gbọ́dọ̀ ní etí ìgbọ́. Kí nìdí tí ọ̀rọ̀ náà fi sọ pé kí a yára láti gbọ́rọ̀? Ni pé kí a lè gbọ́ ẹni tó ń sọ̀rọ̀, kí a lè fi òye gba ọ̀rọ̀ náà tí ó sọ gbọ́, kí a sì lọ́ra láti bínú. Àwọn nǹkan wọ̀nyí lọ́lọ́run ń béèrè lọ́wọ́ wa gẹ́gẹ́ bí èèyàn tí ń fẹ́ láti sin Ọlọ́run lẹ́mìí àti lótìtọ́, àti láti jẹ́ kí ẹ̀mí Ọlọ́run kí ó máa darí wa nínú gbogbo. Kí ni Bíbélì kọ́ wa nípa iṣẹ́ ti ara tí a ń pè ní asọ̀? Ẹ má ṣe jẹ́ ká gbàgbé, a wà ní apá ìkẹrin àwọn iṣẹ́ ti ara. Àwọn iṣẹ́ ti ara apá kẹrin, the works of the flesh part 4, òun là ń kẹ́kọ̀ọ́ nípa rẹ̀. Kí ni Bíbélì sọ fún wa nípa ọ̀rọ̀ tí a ń pè ní asọ̀? Asọ̀ yìí ó ní nǹkan ṣe pẹ̀lú kí ènìyàn, ó ní nǹkan ṣe pẹ̀lú ìyapa, ó ní nǹkan ṣe pẹ̀lú ẹlẹ́gbẹ́jẹgbẹ́, ó sì ní nǹkan ṣe pẹ̀lú ìjà, ó ní nǹkan ṣe pẹ̀lú ìyapa. Ọ̀rọ̀ tí a ń pè ní asọ̀. Asọ̀ ní èdè olóyìnbó wọ́n sọ̀rọ̀ nípa strife. Ó ní nǹkan ṣe pẹ̀lú ìyapa, ó ní nǹkan ṣe pẹ̀lú ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ní agbo kan. Kí ẹlẹ́gbẹ́jẹgbẹ́, kí àwọn tó gbọ́ tira wọn nínú agbo kan kan tó bí 3-4, kí ẹnìkan máa sọ̀rọ̀, tẹ́nìkan bá sọ̀rọ̀ nínú ẹgbẹ́ kan, àwọn tó kù á fún ní, wọ́n á sọ pé yes, àwọn gba tó sọ. Bó bá sọ lòdì sínú ẹgbẹ́ mìíràn nínú agbo kan, wọ́n á takò. Eléyìí là ń mọ̀ ní asọ̀, strife. Eléyìí la mọ̀ bẹ́ẹ̀. A rí pé ìwà yìí tàbí ẹ̀mí ara yìí ó ń kọ́kọ́ wáyé nínú ìjọ májẹ̀mú titun. So ní ìgbà tá a kíyèsí iṣẹ́ àpọ́sítélì orí 6, ó gbé àlàyé kalẹ̀ nípa pé ní ìgbà tí ìjọ májẹ̀mú titun bẹ̀rẹ̀, a rí kà pé wọ́n ń pín oúnjẹ fún àwọn opó nínú ìjọ. Ohun tá a rí kà níbẹ̀ nínú iṣẹ́ àpọ́sítélì orí 6 ni pé àwọn opóbìnrin, àwọn ẹlẹ́nì, a ò pín oúnjẹ fún wọn.
bí a ò ti pín oúnjẹ fún ó wá fa aṣọ túmọ̀ sí ó tún nìkan ṣe pẹ̀lú ìyapa kí a káwọn kó kóra wọn síbì kan bẹ̀ sí ń kùn lórí ìṣẹ̀lẹ̀ kan tàbí òmíràn. Ohun tí a ń pè ní aṣọ nìyí. Iṣẹ́ àpọ́sítélì orí kẹfà jẹ́ kí a mọ̀ pé àwọn wọ̀nyí bẹ̀rẹ̀ sí ń kùn, wọ́n bẹ̀rẹ̀ sí ń so aṣọ. Ìyí tí ò tẹ́ wọn lọ́rùn wọ́n wá gbé síta, tí àwọn àpọ́sítélì fi gbọ́ sí ọ̀rọ̀ yìí tí wọ́n sì wọ ojútùú sí ìṣòro pé àwọn opó Hélénì a ò fún wọn lóúnjẹ. Ní Ìṣe Àpọ́sítélì orí kẹfà tá a fi wójútùú sí tí ẹ̀ṣẹ̀ yìí tàbí ìwà tara yìí tó fi kúrò láàárín àwọn ènìyàn Ọlọ́run. So aṣọ a máa bí ìyapa tàbí ẹlẹ́gbẹ́jẹgbẹ́ nínú agbo kan, clique tàbí caucus, ẹlẹ́gbẹ́jẹgbẹ́ láàrin agbo kan a máa bí wọn. Tí bí eléyìí bá ń wáyé nínú ètò àwọn olóṣèlú kò yẹ kó wáyé nínú ìsìn Ọlọ́run. Tẹ́ ẹ bá sì wọnú ìsìn Jésù lónìí, àkíyèsí pé ẹlẹ́gbẹ́jẹgbẹ́ onírúurú oníbẹ nínú ìsìn náà tí a ò sì gbé àgbékalẹ̀ bẹ́ẹ̀ sínú ọ̀rọ̀ Ọlọ́run, tá àgbékalẹ̀ bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Aṣọ nìyí. Nínú ìsìn Kristi a ti kà á fún wa nínú ìwé Éfésù ní ìgbà tá a wo orí ìkẹrin ẹsẹ̀ kẹta, ó ní kí a máa làkàkà láti pa ìṣọ̀kan ẹ̀mí mọ́ ní ìdìpọ̀ àlàáfíà. A ò gbé ìgbékalẹ̀ ìjọ Ọlọ́run kalẹ̀ pé kó ní onírúurú ìjọ bí a ti ní wọn lónìí. Ọ̀kan lára àwọn ìdí tó fà á òun ni aṣọ. Ẹlẹ́gbẹ́jẹgbẹ́ tó ń bí ẹlẹ́gbẹ́jẹgbẹ́ nínú agbo kan èyí tí Ọlọ́run gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ìfẹ́ àti ìlànà Ọlọ́run. Òun sì ló ń bí ẹ̀kọ́ èké, òun ló sì ń bí à ń pè kan ní pé àwọn gbéborùn busybodies, èyí tí ìwé Pétérù orí ìkíní ẹsẹ̀ kẹrin tó ní ẹnikẹ́ni kò gbúdọ̀ jìyà gẹ́gẹ́ bí ẹni tí ń dá sí ọ̀rọ̀ ọlọ́rọ̀. Èèyàn ò gbúdọ̀ jà gẹ́gẹ́ bí ẹni tó ń dá sí ọ̀rọ̀ ọlọ́rọ̀. Bí ènìyàn bá ń jìyà gẹ́gẹ́ bí ẹni tí ń tójú bọ ọ̀rọ̀ ọlọ́rọ̀, a sọ fún wa pé ó jìyà lásán bí a bá tilẹ̀ pa ènìyàn nípa pé ó ń dá sí ọ̀rọ̀ ọlọ́rọ̀ láì nídìí tàbí ó ń dá sí ní ọ̀nà tí kò ní fògo fún Ọlọ́run. A sọ fún wa pé irú bẹ́ẹ̀ ó jìyà lásán. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ Ọlọ́run. A sì pa wá láṣẹ gẹ́gẹ́ bí Kírísítẹ́nì pé a gbọ́dọ̀ ní ọkàn kan náà, gbogbo ẹ̀mí aṣọ èyí tó ń wáyé nínú ìsìn tàbí nínú àwùjọ tàbí nínú ẹgbẹ́ tàbí nínú ibikíbi tá a bá ti bára wa. A gbọ́dọ̀ mú ẹ̀mí kúrò nínú tá à ń ṣe torí pé ẹ̀mí tara ni. A gbọ́dọ̀ mú kúrò torí pé ẹ̀mí tara ni. Ilé sì gbọ́dọ̀ yé wa strive aṣọ a gbọ́dọ̀ mú kúrò nínú gbogbo tí à ń ṣe gẹ́gẹ́ bí Kírísítẹ́nì. Gbọ́dọ̀ mú kúrò. Ẹ̀mí aṣọ gbọ́dọ̀ sí nínú wa gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ láti ṣe ìfẹ́ Ọlọ́run. Bí ó bá wà nínú wa, sọ fún wa pé a pọ̀ nípa tara, a ò sí nípa tẹ̀mí. Torí tá a bá wà nípa tẹ̀mí, ẹ̀mí aṣọ kò ní sí nínú wa. Ẹ ká tẹ̀síwájú nítorí pé a ní ọ̀pọ̀lọpọ̀ àkókò. Ẹ ká wo ìṣọ̀tẹ̀. Àwọn olóyìnbó sọ pé seditions, ìṣọ̀tẹ̀. Kí ni Bíbélì kọ́ wa? Eléyìí túmọ̀ sí pé ó túmọ̀ sí ìyapa division tó túmọ̀ sí nìyẹn. Ìyapa òun ló túmọ̀ sí. Tabadẹ̀ a ti sọ fún wa pé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni Ọlọ́run alààyè ti kórìíra ìyapa. Ọlọ́run ò fẹ́ kí àwọn ènìyàn ní ẹ̀mí ìyapa. A ti sọ fún wa pé ohun tó ń ṣẹlẹ̀ nínú ìsìn Kristi lónìí, tí eléyìí sọ pé, tí àwọn kan sọ pé èmi ni ti Pọ́ọ̀lù, tí àwọn kan sọ pé èmi ni ti Àpólò, tí àwọn kan sọ pé èmi ni ti Kéfà, tí àwọn kan sọ pé èmi ni ti Kristi. A sọ fún wa pé ẹ̀mí ìṣọ̀tẹ̀ ni, sedition, tí ó túmọ̀ sí ìyapa. Ọlọ́run ò fẹ́.
onírú ìlànà ìsìn tá à ń rí lónìí nínú ìsìn Kristi kì í ṣe àgbékalẹ̀ Bíbélì. A sọ fún wa pé ìṣọ̀tẹ̀ pé ẹ̀ṣẹ̀ ni sí Ọlọ́run, iṣẹ́ ti ara ni pẹ̀lú. Bí ẹnikẹ́ni bá ń tẹ̀síwájú nínú ìṣọ̀tẹ̀, a sọ fún wa pé kì yóò lè wọ ìjọba Ọlọ́run. Tá bá sọ nípa ìṣọ̀tẹ̀ division, ó lè wà nínú ẹbí, ó lè wà nínú àwùjọ, ó lè wà nínú ibi iṣẹ́, pàtàkì ó lè wà nínú ìsìn pàápàá. Nínú ìsìn Kristi lónìí ìṣọ̀tẹ̀ kún bẹ́ẹ̀. Ẹ ká máa gbéyẹ̀wò lẹ́yọ kọ̀ọ̀kan. A rí kà nínú Bíbélì nínú ìwé Róòmù orí 16, Romans 16, nígbà tá a kíyèsí ẹsẹ̀ 17. Tá bá wò láti 16, ó ní ẹ fi ìfẹnukẹnu mímọ́ kí ara yín, gbogbo ìjọ Kristi ń kí yín. Nígbà tá a wò 17, ó ní ará, èmi sì ń bẹ̀ yín, ẹ máa ṣọ́ àwọn tí ń ṣe ìyapa àti àwọn tó mọ ohun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ ti kọ́. Nígbà tá a kíyèsí 18, ó ní ẹ kúrò ní ìsọ̀ wọn, nítorí àwọn tó ń ṣe nǹkan bá wọn nì wọ́n ń ṣe nítorí ikùn ara wọn. Ọ̀rọ̀ rere àti ọ̀rọ̀ dídùn ni wọ́n fi ń pa àwọn tí kò mọ méjì ní ọkàn dà. Ìṣọ̀tẹ̀ yìí tí a ń pè ní ìṣọ̀kan yìí, a ò sí nínú ilé èrò àti ètò Ọlọ́run nípa ìjọ Jésù Kristi tí Olúwa gbé kalẹ̀. Ṣùgbọ́n ìṣọ̀tẹ̀ kúnnú ayé lónìí. Ní gbogbo ọ̀nà làwọn èèyàn ń ṣọ̀tẹ̀. Wọ́n á ṣọ̀tẹ̀ sí àwọn adarí, wọ́n á ṣọ̀tẹ̀ sí ẹ̀kọ́ Kristi, wọ́n tẹ̀ tún ṣọ̀tẹ̀ sí Kristi pàápàá, wọ́n tún ṣọ̀tẹ̀ sí ẹ̀kọ́ òtítọ́ tá a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run tí kò sì yẹ kí ó rí bẹ́ẹ̀. Kò yẹ kí ó rí bẹ́ẹ̀. Kò yẹ kí ó rí bẹ́ẹ̀. Kò yẹ kí ó rí bẹ́ẹ̀. Eléyìí gbọ́dọ̀ yé wa. So a gbọ́dọ̀ ṣọ̀tẹ̀ sí àwọn ènìyàn Ọlọ́run, a gbọ́dọ̀ ṣọ̀tẹ̀ sí ẹ̀kọ́ òtítọ́, a gbọ́dọ̀ ṣọ̀tẹ̀ sí àgbékalẹ̀ tọ́lọ́run gbé kalẹ̀. Bẹ́ẹ̀ ni a kò gbọ́dọ̀ ṣọ̀tẹ̀ nípa pé à ń gbé ìjọ kalẹ̀. Bí a bá gbé ìjọ kalẹ̀ yàtọ̀ sí àgbékalẹ̀ Bíbélì, ìṣọ̀tẹ̀ ni, ẹ̀ṣẹ̀ sì ni níwájú Ọlọ́run. Eléyìí gbọ́dọ̀ yé wa. Ẹ jẹ́ ká tún mú ẹyọ kan sí. À ń pe eléyìí ní àdámọ̀. Iṣẹ́ tara ní bákan náà. Àdámọ̀ ní nǹkan ṣe pẹ̀lú kí èèyàn máa kọ́ ẹ̀kọ́ tó lòdì sí ìfẹ́ Ọlọ́run. Kí èèyàn máa kọ́ ẹ̀kọ́, olóyìnbó á pè ní heresies. Bí èèyàn bá ń kẹ́kọ̀ọ́ tó lòdì sí ìfẹ́ Ọlọ́run, ó dá ẹ̀kọ́, ó dá mọ̀, ó sì gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́. Fún bí àpẹẹrẹ, kí ni Jésù ń kọ́ wa nípa pé bí a bá fẹ́ dẹni ìgbàlà nípasẹ̀ Jésù Kristi, ohun tá a gbọ́dọ̀ ṣe. Kristi ti sọ̀rọ̀, ọ̀rọ̀ rẹ̀ ti yé wa, ó clear sí wa. Kristi sọ pé ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ tí a sì baptisi rẹ̀, òun ni yóò là. Ẹni tí kò bá gbàgbọ́ yóò jẹ̀bi. Èdè tí a lò yìí ó yé wa. Mark 16:16, ó ní ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ nínú kí tó bá gbàgbọ́ nínú ìrere tí a sì baptisi rẹ̀, òun ni yóò là. Ẹni tí kò bá gbàgbọ́, òun ni yóò jẹ̀bi. Ohun tọ́lọ́run sọ ní nípa ètò ìgbàlà Ọlọ́run èyí tó gbé kalẹ̀ nípasẹ̀ Jésù Kristi. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé nínú ìsìn lónìí àwọn kan ń sọ pé ìbaptisi gẹ́gẹ́ bí ẹ̀kọ́ Kristi tó gbé kalẹ̀ pé kí a tó lè ṣe ká tó lè dẹni ìgbàlà, pé kò ní ìkankan ṣe, pé kò ṣe pàtàkì sí ìgbàlà. Àdámọ̀ nìyí, àdámọ̀ ẹ̀kọ́ yàtọ̀ sí àgbékalẹ̀ tí Jésù Kristi Olúwa wa gbé kalẹ̀. Ẹ̀ṣẹ̀ sì ni. Nítorí tá a bá béèrè lọ́wọ́ àwọn ènìyàn pé níbo lẹ ti rí ẹ̀kọ́ yìí, tí ò bá lè sí ìdáhùn nínú ọ̀rọ̀ Ọlọ́run, àdámọ̀ ẹ̀kọ́ ni, ìwà àtàrà ni, ẹ̀ṣẹ̀ sì ni pẹ̀lú, èyí tí a gbọ́dọ̀ kúrò ní inú rẹ̀ gẹ́gẹ́ bí ènìyàn Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ àdámọ̀ ẹ̀kọ́ làwọn èèyàn gbé kalẹ̀ nínú ayé lónìí. Ẹ wo ọ̀rọ̀ ẹ̀kọ́ náà nípa ìjọ. Oníkúlùkù àwọn èèyàn gbé oríṣiríṣi ìjọ kalẹ̀. Ṣùgbọ́n tá a bá kíyèsí Bíbélì, ìkànnì Jésù Kristi Olúwa wa gbé kalẹ̀. Kristi sọ ní Matthew 16:18, ó ní ìwọ ni Pétérù, lórí àpáta yìí lèmi yóò kọ́ ìjọ mi lé,
ẹnu ọ̀nà ipò òkú kì yóò sì lè borí rẹ̀. Kristi ló sọ̀rọ̀ Matthew 16:18 ẹ wo bíbélì ká jọ wò ó ohun tí Kristi sọ nìyí. Kristi sì gbé ìjọ rẹ̀ kalẹ̀ lórí ìpìlẹ̀ àwọn àpọ́sítélì àti àwọn wòlíì tó ti ká lára rẹ̀ jẹ́ pàtàkì ìgbèlé fún ní ìwé Éfésù orí 2 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 20 ohun tá a rí kà níbí ni ìyẹn túmọ̀ sí pé ní ìgbà tí Kristi ti padà sí ọ̀dọ̀ Ọlọ́run ó gbé ìjọ náà kalẹ̀ lórí ìpìlẹ̀ àwọn àpọ́sítélì àti àwọn wòlíì tí Kristi fúnra rẹ̀ jẹ́ pàtàkì ìgbèlé fún. Ìyẹn túmọ̀ sí pé Jésù ti gbé ìjọ rẹ̀ kalẹ̀. Ìjọ náà tí a ti gbé ìpìlẹ̀ rẹ̀ kalẹ̀ òun ni Ọlọ́run pa láṣẹ pé ìpìlẹ̀ náà tí a ti gbé kalẹ̀ la gbọ́dọ̀ mọ́lé lórí, a kò gbọ́dọ̀ gbé òmíràn kalẹ̀ yàtọ̀ sí tí a ti gbé kalẹ̀ tá a sì ti fi ìlànà ẹ̀kọ́ fún wa, tá a ti fi ìlànà ìgbàlà fún wa, tá a ti fi ìlànà ìsìn hàn wá nínú ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run, tá a ti fi ìlànà ìdarí ìjọ organization of the church tá a ti fi hàn wá nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ohun gbogbo tó yẹ ká mọ̀ pátá nípa ìsìn àti ìwà bí Ọlọ́run láti fi hàn wá nínú Bíbélì. A gbọ́dọ̀ dúró nínú rẹ̀. Ní ìgbà náà la ò sí nínú ìsìn tàbí ẹ̀ṣẹ̀ àdámọ̀ heresies. Ṣùgbọ́n tá a bá ti kọ ohun tó yàtọ̀ sí ìlànà àti ìfẹ́ Ọlọ́run a ti wà nínú ẹ̀ṣẹ̀ àdámọ̀ tí ń ṣe kíkẹ́kọ̀ọ́ lòdì sí àgbékalẹ̀ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run gbé kalẹ̀. Ní ìtẹ̀síwájú ẹ ká wo ohun tí Ọlọ́run sọ nípa àrankàn. Àrankàn jẹ́ kí inú èèyàn bàjẹ́ sí ìṣerere ẹlòmíràn, kí inú èèyàn ó bàjẹ́ àrankàn, kí inú èèyàn ó bàjẹ́ sí ìṣerere ẹlòmíràn. Ohun tá à ń pè ní àrankàn ni bí ẹ bá ti rí ẹnìkan tó ń ṣe dáadáa jù wá lọ tàbí tó ní oore ọ̀fẹ́ jù wá lọ nínú nǹkan tàbí òmíràn, inú wa sì bàjẹ́. Èyí tá à ń pè ní àrankàn nìyí. Ọlọ́run sì sọ pé eléyìí gbúdọ̀ kúrò. Àrankàn tá a bá wò dáadáa gan ó ní àfihàn ohun mẹ́ta. Àfihàn àkọ́kọ́ ni pé bí ẹ bá rí ènìyàn tí inú yín bàjẹ́ sí, inú ara yẹn ẹ̀jẹ̀ yẹn á ru sókè wá lẹ́sẹ̀kẹsẹ̀. Èkejì, ojú yín á bàjẹ́. Ìkẹta, èèyàn sì ní ọkàn láti ṣe ibi sí onítọ̀hún. Ọ̀pọ̀lọpọ̀ ló gba àwọn ẹ̀mí yìí láàyè nínú wọn. Pàtàkì lọ tá a bá tínú wa bá ń bàjẹ́ sẹ́ni tí ìṣerere rẹ̀ farahàn. A kò gbọdọ̀ jẹ́ ẹni tínú wa ń bàjẹ́ sẹ́ni tí ìṣerere rẹ̀ farahàn. Nítorí ìṣerere tàwa náà ń bọ̀ wá. Bàbá tínú wa bá ń bàjẹ́ sí ìṣerere ẹlòmíràn, èyí tá à ń pè ní ẹ̀ṣẹ̀ àrankàn, a jẹ́ pé àwa náà ò fẹ́ ṣe ohun tó dára. So ẹ̀ṣẹ̀ yìí a gbọ́dọ̀ mú kúrò. Ẹ ká tún wo ìkan sí, ẹ ká wo ìpànìyàn murder. A rí kà pé ìpànìyàn ó jẹ́ ohun tí ó nìkan ṣe pẹ̀lú kí lábẹ́ òfin kí ènìyàn mú èèyàn kó pààyàn tí tẹ̀mí á fi bọ́ lára rẹ̀. Ṣùgbọ́n ó ní ẹ̀kọ́ tí Kristi kọ́ wa nínú májẹ̀mú tuntun nípa ìpànìyàn. Ó ní ẹnikẹ́ni tó bá kórìíra arákùnrin rẹ̀ ní ọkàn rẹ̀ apànìyàn ni. Lábẹ́ májẹ̀mú láéláé ó dìgbà tí ènìyàn bá pa ènìyàn tí ẹ̀mí á fi bọ́ lára rẹ̀ la lè perú ẹni bẹ́ẹ̀ ni fún bí àpẹẹrẹ Kéènì pa àbúrò rẹ̀ Ébẹ́lì títí tí ẹ̀mí fi bọ́ lára rẹ̀, apànìyàn ni Kéènì. Àti onírúurú àpànìyàn tó ti jẹyọ nínú Bíbélì àti nínú ayé lónìí. Ṣùgbọ́n Jésù ń kọ́ wa nínú ìwé Jòhánù kínní orí 3 ẹsẹ̀ 15. Ó ní ẹnikẹ́ni tó bá kórìíra arákùnrin rẹ̀ ní ọkàn rẹ̀, ó ní apànìyàn ni. Ẹ̀gbọ́n tọ̀rọ̀ Ọlọ́run sọ. Ìwé Jòhánù kínní nígbà tá a wo orí 3, nígbà tá a wo ẹsẹ̀ 15, kí ni Bíbélì kọ́ wa? 15. Ó ní ẹnikẹ́ni tó bá kórìíra arákùnrin rẹ̀ apànìyàn ni. Ẹ̀yin sì mọ̀ pé kò sí apànìyàn tí ó ní ìyè àìnípẹ̀kun láti máa gbé inú rẹ̀. So ìyẹn túmọ̀ sí pé ẹ̀kọ́ tí Jésù Kristi Olúwa wa kọ́ wa ó ní pé nípa apànìyàn, nípa ẹnikẹ́ni lónìí kò gbúdọ̀ ní
ẹ̀mí ìkórìíra nínú ọkàn rẹ̀ sí arákùnrin rẹ̀ tàbí arábìnrin rẹ̀ tàbí aládùúgbò rẹ̀ tàbí ohunkóhun tó wà ní ọ̀dọ̀ rẹ̀. Bí ẹnikẹ́ni bá kórìíra arákùnrin rẹ̀ ní ọkàn rẹ̀, ẹ̀kọ́ Kristi ni pé irú ẹni bẹ́ẹ̀ ó ti di apànìyàn. Ó ti di apànìyàn. Ó ti di apànìyàn. Ẹ̀yin ènìyàn wa nílé, ẹ wo ohun tó Kristi kọ́ wa, ìlànà tó fi sílẹ̀ fún wa nípa iṣẹ́ tí ara tá à ń pè ní ìpànìyàn. Ó ní bí ẹnìkan bá kórìíra arákùnrin rẹ̀ ní ọkàn rẹ̀, ó ti di apànìyàn. Àwọn ẹ̀ṣẹ̀ sí aládùúgbò ẹni nínú àwọn iṣẹ́ tara ó là ń gbé yẹ̀wò yìí. Ẹ̀yin ènìyàn wa, ǹjẹ́ a jẹ́ ẹnìkan tó jẹ́ alábàápín nínú àwọn iṣẹ́ ti ara yìí tí à ń gbé yẹ̀wò? Ní wákàtí Ọlọ́run ń béèrè fún ìrònúkúwàdà, torí pé nínú ìwé Lúùkù orí 13 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 3, ó ní bí kò bá ṣe pé ẹ̀yin bá ronúpìwàdà, ẹ̀yin ó ṣègbé bẹ́ẹ̀ gẹ́gẹ́. Lúùkù orí 13 ẹsẹ̀ 3, Luke 13 verse 3, ó ti Bíbélì sọ ni. Ọlọ́run béèrè ìrònúkúwàdà lọ́wọ́ wa ní gbogbo àwọn iṣẹ́ ti ara tí à ń bára wa nínú rẹ̀. Ọlọ́run fẹ́ kí a ronúkúwàdà kúrò nínú wọn. Ẹ̀gbọ́n tọrọ Ọlọ́run sọ ni ìwé Gàlátíà orí 5 yẹn gbàtà kéèsì 70. Ó ní ara ṣe lòdì sí ẹ̀mí, ẹ̀mí ṣe lòdì sí ara, àwọn méjèèjì sì ṣe lòdì sí ara wọn kí a má lè ṣe ohun tí à ń fẹ́. Ní gbogbo ìgbà ni ọkàn àtẹ̀mí nínú ọkàn nínú ayé wa ń jagun. There is a warfare. Nígbà gbogbo là ń jagun ẹ̀mí. Òtítọ́ àti èké ń jagun nínú wa. Ọlọ́run àti èṣù ń jagun nínú wa. A gbọ́dọ̀ jẹ́ kí èṣù ó borí. Gbogbo iṣẹ́ tara yìí ta dárúkọ yìí, a gbọ́dọ̀ kúrò nínú wọn kí a sì di ènìyàn Ọlọ́run. Kí la lè ṣe tá a fi kúrò nínú wọn? A gbọ́dọ̀ ronúpìwàdà. A gbọ́dọ̀ ronúpìwàdà kúrò nínú àwọn iṣẹ́ tara yìí tí a sì pè ní ẹ̀ṣẹ̀ bákan náà. Ẹnikẹ́ni nínú wa tí ò ti dá Kírísítẹ́nì, tí ò ti di ẹni ìgbàlà. Báwo la ṣe ń di ẹni ìgbàlà? A gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ìwé Róòmù orí 10 ẹsẹ̀ 17 sọ fún wa pé ǹjẹ́ nípa gbígbọ́ ni ìgbàgbọ́ ti ń wá àti nípa gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Romans 10:17 ló kọ́ wa bẹ́ẹ̀. A ò lè jẹ́ onígbàgbọ́ sí Ọlọ́run tá ò bá gbọ́ ọ̀rọ̀ rẹ̀. A gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ òtítọ́ náà la gbọ́ lónìí nípa àwọn iṣẹ́ ti ara, èyí tí ó lè sọ ọkàn wa di ọkàn ọmọ ìjọba ọ̀run àpáàdì. A gbọ́dọ̀ ronúpìwàdà. Ọlọ́run béèrè pé a gbọ́dọ̀ jẹ́ onígbàgbọ́. Ìwé Hébérù orí 11 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 6, ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa pé láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wu Ọlọ́run, torí ẹnikẹ́ni tó bá máa gbàgbọ́ ní láti gbàgbọ́ pé ó ń bẹ àti wípé ó ní olùṣẹ̀san fún àwọn tó bá fi ara balẹ̀ wá. So kò sí bá a ṣe lè jẹ́ onígbàgbọ́ tá ò bá gbàgbọ́ nínú Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi, ká sì jẹ́ onígbàgbọ́ nínú ìfẹ́ Ọlọ́run. A gbọ́dọ̀ ronúpìwàdà. Ìwé Pétérù 2 orí 3 ẹsẹ̀ 9, ó ní Olúwa kò fi lè rẹ̀ jáfara gẹ́gẹ́ bí àwọn ẹlòmíràn ti ń ka jáfara, ṣùgbọ́n mú sùúrù fún yín tí kò fẹ́ kẹ́nikẹ́ni ó ṣègbé, bí kò ṣe kó wá sí ìrònúpìwàdà. Ọlọ́run béèrè ìrònúpìwàdà lọ́wọ́ ní gbogbo àwọn iṣẹ́ tara yìí, èyí tí a bá jẹ́ alábàápín nínú wọn. Ìkẹni, Ọlọ́run fẹ́ ká fẹnu ara wa jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe. Ìwé Máátì orí 10 ẹsẹ̀ 22 32, ó ní ẹnikẹ́ni tó bá jẹ́wọ́ mi níwájú ènìyàn, òun lèmi yóò jẹ́wọ́ níwájú bàbá mi tí ń bẹ lọ́run. Ẹnikẹ́ni tó bá sẹ́ mi níwájú ènìyàn, òun lèmi yóò sẹ́ níwájú bàbá mi tí ń bẹ lọ́run. So ìjẹ́wọ́ ìgbàgbọ́ ó ṣe pàtàkì sí ìgbàlà Ọlọ́run. Ìgbésẹ̀ tó kẹ́yìn ni pé a gbọ́dọ̀ jọ̀wọ́ ara wa fún ìrìbọmi gẹ́gẹ́ bí ẹ̀kọ́ Kristi tí Kristi kọ́ wa pé ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ tí a sì baptisi rẹ̀, òun ni yóò là. Ẹni tí kò bá gbàgbọ́ yóò jẹ̀bi. Mark 16:16 òun ló kọ́ wa bẹ́ẹ̀.
àdẹ̀wárí àpẹẹrẹ ní ìgbà tí Pétérù wàásù ìrere àkọ́kọ́ ní ọjọ́ Pentecost ní Ìṣe Àpọ́sítélì orí kejì ẹsẹ̀ 38 Act 2:38. Pétérù sọ fún wọn pé ẹ ronúpìwàdà kí a sì baptisi olúkúlùkù ní orúkọ Jésù Kristi fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ yín, ẹ̀yin ó sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́. Ohun tí wọ́n ṣe ni, ǹjẹ́ wọ́n ṣe bẹ́ẹ̀? Nígbà tá a kíyèsí Ìṣe Àpọ́sítélì orí kejì, nígbà tá a wo verse 41, ó ní àwọn tó fi ayọ̀ gba ọ̀rọ̀ rẹ̀. Act 2:41, àwọn tó fi ayọ̀ gba ọ̀rọ̀ rẹ̀, a baptisi wọn, a sì ka ìwọ̀n 15,000 ọkàn kún wọn ní ọjọ́ náà. Ìyẹn túmọ̀ sí pé kò sí bí ẹnikẹ́ni ṣe lè dẹ́ni ìgbàlà tí kúrò nínú ẹ̀ṣẹ̀, kúrò nínú iṣẹ́ ti ara. Ó gbúdọ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ó gbúdọ̀ gbà á gbọ́, ó gbúdọ̀ ronúpìwàdà, ó gbúdọ̀ fẹnu ara rẹ̀ jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe. A sì gbúdọ̀ jọ̀wọ́ ara rẹ̀ fún ìrìbọmi. So ẹ̀kọ́ ṣì ń tẹ̀síwájú, àti ìparí gbogbo iṣẹ́ ti ara. Àwọn nǹkan wọn ni tá a gbúdọ̀ ṣe láti rí i pé a bọ́ lọ́wọ́ iṣẹ́ ti ara, òun láti gbé sí iwájú wa. Àdúrà wa sí Ọlọ́run ẹlẹ́dàá wa ni pé kó ràn wá lọ́wọ́, kó sọ ọkàn wa di ọkàn alààyè sípa ti Ọlọ́run, tí ó máa ṣàfẹ́rí ohun tí ń bẹ lókè níbi tí Kristi gbé jókòó lọ́wọ́ ọ̀tún Ọlọ́run. Ìwé Kólósè orí 3 ẹsẹ̀ 1 sí 2. Tí ẹ bá ní ìbéèrè tàbí ẹ̀bẹ̀ fún àdúrà, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí nìyí: 08057444902 tàbí 08065717023. A tún nọ́mbà náà pè fún wa: 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà àti wàláàyè Ọlọ́run kí ó máa bá wa gbé, kó fún wa ní oore ọ̀fẹ́ láti ṣe ìfẹ́ rẹ̀, láti máa rìn nínú ìlànà rẹ̀ títí òpin ayé wa. Lórúkọ Jésù Kristi náà, Olúwa àti Olùgbàlà wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. KAFTAN TV Yorùbá, ṣàfojúsùn ayé tó rẹwà.